Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV wò sùwòbí. ọ̀rọ̀ tá a sọ sà bóyá kí a tún padà sórí ẹ̀. Ó sọ wípé àwọn àgbààgbà Yorùbá kan ti gbowó ni wọ́n ṣe darapọ̀ mọ́ àwọn. Ṣẹ́yìn bá wọn gbowó àbẹ́ ẹ̀ bá wọn gbowó sà? Irú question ló ń bi mí yẹn. Mo sọ pé ẹgbẹ́ mi ló ṣe protest ní lóyìnbó ní ṣàgbàlagbà lóyìnbó. Ó lọ béèrè pé ta ló ní OPU tó wà ní Yorùbá One Voice. Níjọ́ tí wọ́n ti ń ṣe journalist jọ́ ló gbọ́ pé Gani Adams compromise rí. Lọ́wádìí mi. Jọ́ ló gbọ́ pé Gani Adams gbowó lọ́wọ́ ìjọba. Ó gbà gbọ̀dì fúnlẹ̀ Yorùbá rí. Nǹkan tó ń sọ yẹn kò lè help gbogbo ọ̀rọ̀ tó ti sọ. Torí àgbààgbà Yorùbá wọ́n máa hate ẹ̀. Nǹkan tó ń try láti insinuate gan kò yé wa. Irú nǹkan tó ń sọ pé ó ní ààrẹ wa kó wá lead wa ó pè mí lórí aago. Ibi tó bá fẹ́ pè mí kékeré wá join struggle pẹ̀lú position tí mo wà yìí. Wàá wá bá mi lé. Wàá wá ní ààrẹ o. Mo wá bá yín lé o tọ̀wọ̀tọ̀wọ̀ o. Mo fẹ́ kó wá lead wa mo bẹ̀ yín. Mo fẹ́ kẹ́ wá lead wa ní Ìbàdàn o. Lórí protest o àjọsọ. Tó bá yẹ pé ó ti tásìkò bá sọ fún ẹ. Tí ò bá tásìkò bá ní bàbáì. Ṣùgbọ́n orí social media ló ti ń pè mí. Even gbogbo bóyá pè mí, ó wá jẹ́ kí àwọn security wá center sí mi lórí. Wọ́n wá center sí mi lórí bíbá yìí pé èmi gan mò ń tì ẹ́ pé kó lọ sọ̀rọ̀ wá. Ó dẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tán, ó ti gbé aago kó tẹ̀ pè mí tó bá tẹ̀lé wá sẹ́kọ̀ọ́. Pé ààrẹ o, ẹ jẹ́ ká jọ ṣe kínní o, I need assistance o. Àwọn mẹ́mbà tí mo ní Ìbàdàn nínú ọmọ ẹgbẹ́ mi, ó kéré jù. Wọ́n á wọ 500,000. Tá a bá dín ìgbà tẹ̀ jáde tí n bá ṣí àwọn ọmọ wa sẹ́yìn yẹn, ó kéré jù lánàá. Wà á ní 10,000 but ó ti expose everybody. Ó ti create alarm débi pé àwọn security network gan wọ́n á monitor gbogbo àwọn tó yẹ kó jẹ́ key people. Bẹ́ẹ̀ kan náà ṣe máa ń ṣe o. Ó máa fi propaganda ó máa dẹ̀ jẹ́ kí Yorùbá máa suspect ẹ̀ pé àbí wọ́n lò ó ní fún struggle yìí. Àbí wọ́n lò ó ní torí àwọn òǹpẹ́ suspect yàn. Bàbá dẹ̀ tí wọ́n ti ń lo ẹni yẹn àsáfún. So a gbọ́dọ̀ wà very careful torí bíjọba bá ṣe wọ́n á máa plant àwọn èèyàn sínú struggle. Wọ́n máa ń ṣe ẹ rò pé a máa sọ̀rọ̀ bí èèyàn gidi ó fẹ́ bọ́ọ̀gì yín ni o. Gbogbo àṣírí tó bá wà láàrin yín á mọ̀ àwa lọ sọ fún ìjọba. Tó bá ti pé òun ti destroy group yẹn tán àwa back out àwa give excuse bí ìjọba ṣe máa ń ṣe nìyẹn o. But mi ò sọ pé òun sì rí bẹ́ẹ̀ o. But tó bá ti ń sọ̀rọ̀ jù nípa yẹn a máa wò pé àbí wọ́n ń lò ní fún wa ni bó ṣe rí nìyẹn. Mo ní ṣe rántí pé àwọn hoodlums tó ń kidnap yẹn tó ń pa àwọn èèyàn. Ṣé mo pé mi mo raise alarm yẹn? Ṣé rántí ẹ bá follow ẹ up? Èmi mo raise alarm yẹn. Èmi mo dẹ̀ mobilize àwọn OPC vigilante pẹ̀lú àwọn ọlọ́pàá fún clearance tó ń fi wọnú igbó yẹn. Tó ń fi arrest àwọn tó ń arrest wọ́n dẹ̀ rí AK-47 mẹ́rin gbà lọ́wọ́ wọn àti pump action mẹ́wàá. Wọ́n dẹ̀ hand over fún area commander bẹ̀ yẹn. Wọ́n flush wọn àwọn tó ń arrest àwọn tó ń lé padà sí Niger State ní gbóǹbẹ̀ yẹn wọ́n lé wọn dànù. After táwọn boys yẹn tó ti ṣiṣẹ́ yẹn pẹ̀lú àwọn ọlọ́dẹ ìlú náà combination wọn ni. Wọ́n ṣiṣẹ́ yẹn tán ní òru Saturday mọ́jú Sunday ní ọmọ wa wọ́n dè kó wá lọ síbẹ̀ níjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ pẹ̀lú kámẹ́rà ó bẹ̀ sí lọ ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn náà part of it náà ni láti build the moral and confidence ni but tó bá ti ń di wípé ó ti bẹ̀rẹ̀ struggle pẹ̀lú wa ní tó ti lọ ń kọlu àwọn Yorùbá leaders wọn yẹn àwọn ló máa wúlò fún kọ́ọ̀sì tó bá yá ẹlòmíì lè má lérò lẹ́yìn inú wọn ṣùgbọ́n wọ́n ní voice wọ́n dẹ̀ ní contact so mo fẹ́ fi àsìkò yà appeal sí pé kó má insult any Yorùbá leader kó o má ṣe tiẹ̀ lọ àìmọye nǹkan tí mo ṣe lábẹ́lẹ̀ tí mi tẹ̀ pariwo mi tẹ̀ insult anybody àti àwọn Yorùbá leaders mi tán náà ò support self determination o ní láti bú wọn o ní láti sọ̀rọ̀ sí wọn torí ọ̀rọ̀ lẹ Yorùbá gbọgbọ́n ṣé ọba ló fẹ́ lọ bú ni ẹni tó bá bú ọba á lù sympathy so o gbọ́dọ̀ wà very careful ń ṣe pé kó wá torí pé tó bá ti di kámẹ́rà tó bá fẹ́ sọ̀rọ̀ kó máa jùkúlù àwọn èèyàn anyhow onídàá o àwọn èèyàn tó wà ní òkè òkun ṣe ń gbà ẹgbọ́ tó bá yá tó bá rí pé ó wà constructive ẹni tó fi pàdé ogun náà máa fi pàdé ogun so kó wà kí ẹ. ọmọ Yorùbá ni mí. ọmọ Yorùbá lè mí. ó kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi especially àwọn tá a jọ rójú ara wa yìí ṣùgbọ́n sèmi láàánú fún gbogbo ọmọ Yorùbá yìí pé a lè dúró lórí ọ̀rọ̀ tá a bá sọ sókò ẹrú la wà ní aláwọ̀ fẹ́ ṣe peaceful rally láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà kì í ṣe pé àsọpá fẹ́ jà àsọpá fẹ́ dàlúrú àsọpá fẹ́ gbàjọba àsọpá fẹ́ dìtẹ̀ gbàjọba náà aláfẹ́ béèrè ẹ̀tọ́ wa wọ́n wá lọ kó ọlọ́pàá bíi mílíọ̀nù wọ́n kó sójà
wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kẹ́ SSS sí gbogbo ọ̀nà ilé mi kí ló dé sẹ́mìnìkan lọ́mọ Nàìjíríà ni sẹ́mìnìkan lọ́mọ Yorùbá ni gbogbo àwọn táwa jẹ́ Yorùbá àwa sá lọ àwọn tájọ sàdéhùn lẹ́nì gbogbo àwa sá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ wá lọ fi wá gbowó ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́n wa ẹ lọ fi wá gbowó ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ ronú Yorùbá àṣìlọ́pọ̀ ẹrú náà a ní ká jáde gbogbo yín wá sá pamọ́ ẹnìkan kan wà lè jáde mọ́ ẹ wá sá lọ ṣùgbọ́n àwa púrúfù pé ọmọ ọkọ là wa. ọmọ ọkọ là wa bẹ́ẹ̀ ni. àṣọpọ̀ abẹ́ dàlúrú àṣọpọ̀ abẹ́ dìtẹ̀gbàjọba náà àṣọpọ̀ abẹ́ pààyàn àmọ́ abẹ́ jáde abẹ́ ṣe ìwọ́de fẹ́rẹ́fẹ́ láti béèrè ẹ̀tọ́ wa lónìí tá a sọ pé òní ní iye Nàìjíríà pé 60 years kí ni àṣeyọrí wa gbogbo àwọn Yorùbá wa sá lọ àwa sá pamọ́ gbogbo àwọn bàbá wa ń gbé ẹ má jáde o ẹ má jẹ́ wọ́n payé o ẹ má jẹ́ wọ́n gbé o ẹ̀yin bàbá yẹn ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣéjà là ń jà mí báyìí gbogbo ẹ̀yin bàbá Yorùbá tẹ́ sá pamọ́ àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn ìyá wa tẹ́ sá pamọ́ ẹ̀yin nu Ọlọ́run ilẹ̀ Yorùbá dẹ̀ bí gbogbo yín. àṣẹ yóò bí àwọn alálẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá ti ń dalẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá bí. gbogbo ọmọ Yorùbá tẹ́ ìfi wá gbowó tẹ́ dà wá lẹ́dí gbogbo ọmọ Yorùbá tẹ́ dà wá ilẹ̀ Yorùbá bí. ọmọ Yorùbá tẹ́jọ sàdéhùn pé báyìí láti ẹlẹ́dì tẹ́ sálọ ilẹ̀ Yorùbá bí. gbogbo ọmọ Yorùbá tẹ́ ìfẹ́ ká ṣàṣeyọrí lọ́rọ̀ Yorùbá ilẹ̀ Yorùbá bí. gbogbo ọmọ Yorùbá tẹ́ ìfẹ́ ká kó olóko ẹrú ilẹ̀ Yorùbá bí. sọ́sẹ̀ máa rí nìyẹn àwa sẹ́wọ̀n tá a lè ṣe a gbọ́dọ̀ ṣe jù báyìí lọ tẹ́ bá lọ yá àwa rẹ́dì ṣùgbọ́n a proof pé yes ọmọ Yorùbá ni wa lẹ́ni gbogbo bí wọ́n ṣe kọ́lọ́pàá tó kó sọ́jà tó kó gbẹ̀ sí gbogbo olùdé wa sáà jáde náà ni àjáde aṣọ ara wa pé ọmọ Yorùbá ni wa ẹ̀tọ́ wa là ń béèrè náà àsọpọ̀ àfẹ́ pààyàn àsọpọ̀ àfẹ́ dàlú àsọpọ̀ àfẹ́ yìnbọn àsọpọ̀ àfẹ́ gbàjọba náà a ní ká béèrè ẹ̀tọ́ wa ìyà tí ń jẹ Yorùbá ti pọ̀ jù àwọn kidnapper tó ń jí ogbó àwọn ebi lẹ́yìn tó bẹ̀ ta lọ́wọ́ onugbó ta lọ́ bá wọn onugbó bẹ̀ yẹ tó ń kidnap àwọn broda wa wọ́n kidnap àwọn àǹtí wa wọ́n jí wa lọ́mọgbé tí wọ́n rẹ̀ fún wọn sẹ́yìn ò tó ní ẹ wá lọ sápamọ́ gbogbo ẹ̀yin Yorùbá ẹ wá sá lọ ẹ wá lọ sápamọ́ Yorùbá ẹ̀rú ẹ lágbára o àní sọ jù báyìí lọ ẹ ṣe púpọ̀ gbogbo ọmọ Yorùbá ti ń bẹ nílé lóko ẹ̀yin tẹ́ wà ní London tẹ́ wà l'Amẹ́ríkà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ti ṣe wọn tẹ́ lè ṣe ṣùgbọ́n o mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé gbogbo ẹni diaspora àmọ̀ pé gbìyànjú ṣùgbọ́n mo mọ̀ yìí pé Yorùbá sẹ̀ á dúró gbogbo ọmọ Yorùbá tẹ́ gbàbọ̀dé fún ẹgbẹ́ yín bàbá wa tẹ́ gbàbọ̀dé gbogbo ẹ̀ bàbá tẹ́ gbàbọ̀dé ilẹ̀ Yorùbá bí gbogbo ẹ̀ ọmọ Yorùbá tẹ́ gbàbọ̀dé ojú sì tì í gbogbo ẹ̀ ọmọ Yorùbá tẹ́ dalẹ̀ Yorùbá lẹ́nu ilẹ̀ Yorùbá bí gbogbo ẹ̀ ọmọ Yorùbá tẹ́ dalẹ̀ Yorùbá gbogbo àdéhùn tá a jọ ṣe pàjọ sún wọn rálì tá principal tá a lájọ ṣe lẹ́nu. tọ́nà máa wá ní different states. gbogbo ẹ̀ sá padà ẹ̀ sá lọ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé bó ti lè wù kí kíní kan ṣe tó Yorùbá lọ sọ bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ àtàn bọ́kùnkùn bá ṣe biribiri ìmọ́lẹ̀ ń bọ̀ bó bá pẹ́ títí sẹ́ Yorùbá dúró sẹ́ ọlọ́wọ́ yọ wá lóko ẹrú kó tẹ̀ pẹ́ mọ́ àdéníjà àníjìbọn ànísàdá àníjagun ẹ̀yin ẹ̀ ń bẹ̀rù ní òṣogun àbẹ́nibọ̀dì jà àdẹ̀sọ́pá fẹ́ dìtẹ̀ gbàjọba àfọ àwọn alápẹ̀lẹ́ nìkankan àbẹ́nìkankan jà náà sájà ń sìn sàkó sẹ́ẹ̀rì mọ́ lọ́wọ́ ń sìn àbẹ́rẹ́ dà lọ́wọ́ àwa ní kí gbogbo àjọ péra àjọ kájọ jáde fẹ́rẹ́fẹ́ ká béèrè ẹ̀tọ́ ẹ wá sá lọ Ọlọ́run bí yín o oṣù bẹ́ẹ̀ lọ ọ̀ya àwọn aládìjọ́sẹ̀ lè wà ẹ̀sùn. ẹ ṣì dúró please everybody move back please. kí bánà wà wájú èèyàn méjì ni kò dìbò náà. ẹ má kí bánà ẹ blọọkì wọn ẹ má kí ẹ má kí. ẹ jẹ́ kí bàbá kó dúró báyìí ẹ má kí bánà ẹ blọọkì. ẹ má kí bánà ẹ blọọkì. o ti connect lo ṣe live lórí media page ṣe live yẹn spread bẹ́ẹ̀ máa snap gbogbo ọmọ ẹ̀ máa ṣẹ́ni wọ́n bẹ̀ wọ́n. ọmọ Yorùbá ṣé ẹ ti rójú ayé báyìí ṣe rí pé ìṣọ̀kan Yorùbá ni àjà kó bọ́dá ní kàdá kọ́ anything gbogbo ẹ̀yin tẹ́ wà lórí mídíà tẹ́ wà ní Nàìjíríà ní location náà. wáìdẹ̀ kí n fi sí. no jẹ́ fi lè sọ ọmọ máa jẹ́ no wáìdẹ̀ ìwọ ní sùúrù wáìdì.
ẹgbẹ́ kan o. díje yìí rọ́bìṣì ló ń ṣe o rọ́bìṣì ló ń ṣe. kò gbọ́ kankan. ó yẹ kó o ti jẹ́ kó sẹ́ mike náà fẹ́ lò ó máa kì í ẹ sọ̀rọ̀ no ìbọn láti gbà ó 3 hours ago ẹ̀ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé ìbọn lọ́fẹ́ sẹ́ẹ̀tì ṣe mike kan náà fẹ́ lò ní. ẹ̀yin ọmọ Yorùbá. àlè sálọ fún yín. àwọn olè sálọ fún wọn ní Yorùbá. Bana kejì bana yẹn bana. ó tó gẹ́ àwọn aṣèrò ó fi ọlọ́run wàrà wà ọlọ́run ó fi báyìí àwọn òsì ọwọ́ àlẹ́wọ̀ àwọn òsì ọwọ́ rárá ó fi eyín ó tó gẹ́ ẹ̀rọ gbọ́dọ̀ ilẹ̀ yóò bá ẹ̀yọ́ ọmọ Odùduwà ọ̀rọ̀ yóò lẹ́nu bí ọjọ́ orí mi kẹ́lẹ̀ ní ọ̀nà èmi kẹ́lẹ̀ ní ọmọ tún tẹ̀lé ní ọmọ tún tẹ̀lé ní abẹ́ oníkú ọ̀sọ̀ ọ̀rẹ́ ní bámi lọ́mọ Odùduwà nígbà láti mọ̀ ìmọ̀lá ṣe àìrí ilẹ̀ náà bí yẹn kọ̀ ọmọ ọmọ wọn ní ti bínú wá sákísákí ìbínú ẹ̀rí ìdààmú àdìgbàdàgbà ọlọ́pẹ́ ẹ̀yìn ẹ̀gbọ́n Yorùbá ọ̀rọ̀ yìí ẹ̀yìn ní ti pàmò sorry. ọ̀dọ́ kírú ọ̀dọ́ sọ̀rọ̀ wọ́n kì í dáhùn wọ́n tẹ̀lé lẹ́dọ̀ wọ́n pàwọ́ fúlàní lẹ́sẹ̀ náà fún ẹ̀yọ́ wọ́n kú wa sọ́jọ́ kan òyìnbó ọdún káàkiri fúlàní ti pè wọ́n lọ àwọn aláàfin ọlọ́run tí wọ́n tún kàkéde ọjọ́ òní tí wọ́n mú ẹ̀rù ìdí ọwọ́ ilé Yorùbá ẹ̀kọ́ Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.